oògùn fún ẹni tó bá ń bí àbíkú tàbíkú ń dà láàmú abẹ́ni tó ní miscarriage tóyún sábà máa ń bàjẹ́ lára ẹ̀ ẹni tàbíkú ń dà láàmú abẹ́ni tí oyún sábà máa ń bàjẹ́ lára ẹ̀ gbìyànjú kó wá lọ ṣiṣẹ́ yìí bí sínìláì tààlà ọlọ́run ọba ló ní gbogbo agbára ọlọ́run àjò bá ẹ lára mu síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ yìí tán nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà nífà àwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 lẹ́ẹ̀kan sí àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria ẹ̀dẹ̀ gbìyànjú kẹ́ get transformer 1100 power fún tọkọtìyàwó tó ń wojú ọlọ́run tí wọ́n ń bẹ lọ́wọ́ ọmọ àbí ọkùnrin tí wọ́n ti mú nǹkan ọmọkùnrin àbí nǹkan ọmọkùnrin ẹ kéré àbátọ̀ ẹ̀ ò lè dánmọ low sperm count weak erection quick ejaculation àti gbogbo oríṣiríṣi àwọn àrùn tó máa ń da nǹkan ọmọkùnrin láàmú tí ò kí ń jẹ́ kọ́kùnrin kó lè pàfọ́ọ̀mù dáadáa àbí tí nǹkan ẹ tètè máa ń dẹnu kọlẹ̀ àbóbìnrin tó yẹ pé ó ń wojú ọlọ́run tí ó tó fẹ́ tètè conceive tí kì í tètè conceive infertility fóbìnrin tọkọtìyàwó ẹ get transformer 1100 power 25,000 naira à ń deliver káàkiri àgbáyé ó dẹ̀ ṣiṣẹ́ ọlọ́run ayé kó báwọ̀ náà lára mu ẹgẹ́ ti all in one by Sheikh Afagba natural apps tó ń wò more than 300 àìsàn àwọn àìsàn ńláńlá diabetics asthma cancer high blood pressure àwọn àìsàn ńláńlá ó ń ṣiṣẹ́ fún ó dẹ̀ ń ṣiṣẹ́ fún ẹni tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun ó wà spiritual abẹ́ni tó ní ìjákulẹ̀ ẹni tó ní àtàkì lójú oorun tọ́rìnrìn rìn mọ́lẹ̀ tó ń forí kókó aláǹtakùn ẹgẹ́ ti all in one ó ń wò more than 300 àìsàn bí sínú láìtàlá àwọn èèyàn dẹ̀ ń lò wọ́n ń dúpẹ́ káàkiri gbogbo àgbáńlá ayé 15,000 là ń ṣe promo ẹ WhatsApp wa lórí +2761295638 àdúrà ló ń gba agbára kan so gbogbo ẹni tàbíkú bá ń dà láàmú àbí tó ní miscarriage jọ gbìyànjú bá mi gẹ́ẹ̀tì igi tí wọ́n fi máa ń há ẹja yẹn ẹni ẹja igi tó máa fi ń há ẹnu ẹja tó máa fi ń so ẹja pọ̀ yẹn ẹ gẹ́ẹ̀tì igi yẹn oyekóye tẹ bá lè rí igi tí wọ́n fi há ẹja èyíkéyìí nínú ẹja ẹ gẹ́ẹ̀tì igi yẹn kó pọ̀ díẹ̀ ẹ wá bá mi gẹ́ẹ̀tì irú wóró irú ọbẹ̀ wóró ẹ gẹ́ẹ̀tì ẹ máa kó sínú kòkò bí mo ṣe ń sọ yìí ẹ wá bá mi gẹ́ẹ̀tì ọ̀mùdún àwọn kan máa ń pè ní ọ̀mùdún àwọn kan ń pè ní jẹ̀jẹ̀lẹ̀ igi òrìrì jẹ̀jẹ̀lẹ̀ igi òrìrì àbí ọ̀mùdún igi òrìrì èyí tí ò tí gbó ló ń jẹ́ bẹ́ẹ̀ àti jẹ̀jẹ̀lẹ̀ àbí ọ̀mùdún igi àjẹ́ òbàlé jẹ̀jẹ̀lẹ̀ igi òrìrì jẹ̀jẹ̀lẹ̀ igi àjẹ́ òbàlé egbò igi tí wọ́n fi há ẹja tí wọ́n fi so ẹja pọ̀ tí wọ́n fi máa há ẹja lẹ́nu yẹn àti ọ̀pọ̀lọpọ̀ irú woro ẹ sè é lágbo kó máa mu kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ ẹ WhatsApp wa lórí +2761295638 ètò fún ẹni tó ń bí àbíkú àti tí ó ní miscarriage.